Cfrodram television ìgbádùn tí ò lópin. Lọ́wọ́ mú gànjà. Ọmọdé mú gànjà. Bàbá àwọn tó wà ní ìbàrẹ̀ ṣe. Àgbàlagbà. Excuse me. If I voices. Ẹ wá. Ẹ súnmọ́ mi dáadọ́ ní dialogue. Àárò sáfàrà ẹ súnmọ́ mi. Mo ní pé ẹ̀yin ní new neighborhood ṣàpùdàkù. Sáyẹ́lì bàbá. Ó ní ìjọ rí burúkú. Sáyẹ́lì bàbá. Mo ní kí n welcome yín sí ní apartment yín ni o. Àtijọ́ jẹ́ neighborhood àbí orúkọ èmi ni bàbá Kúràjà. Èmi ni mo control gbogbo neighborhood àti agbègbè yìí. Èmi ni mo control ẹ̀. Wàá rí kí ìbéèrè pé kí lorúkọ ti yín? Bàbá Kúràjà. Kúràjà lè fi jẹ́. Kúràjà Rúbì. Rúbì. Ọ̀dà ń gbà yẹn. Ìrẹ́ ń kọ́. Fredo. Kí ló fẹ́ dó? Fredo. Nǹkan kan náà láti sọ. Fredo. Kò sí wàhálà. Okay. Ìyẹn ò jẹ ẹni ìjù. Ó ní kí welcome mi sọ́gbó ẹ̀rí àyè ni tó bá fẹ́ tẹ́lá yìí. Ọwọ́ mi lọ́wọ́ ẹni tí tẹ́ bá ti need. Ẹ pè mí bàbá Kúràjà máa fún yín. Ẹ̀rọ yìí ti lọ yẹ kú. Ó ní ẹ bá tún nídìí ọjà. Wà. Irú ọjà ọ̀rẹ́ ń supply. Àwọn ọmọ yìí wá pè é fọ́. Ọjà. Mí nẹ̀. Ó wà lẹ́gọ̀. Ẹwà. Ayé ọkọ̀ wa jẹ́ Bàbá Kúràjà lè fi ẹ̀kú láyé. Ẹ̀ẹ́dẹ̀ ti sọ lẹ́ẹ̀kọ́. Lẹ́wà pàlúmọ́lẹ̀. Ẹni wọ́n jẹ́ bá ti fẹ́ ni. Lábẹ́ tẹ̀yìn. Gbogbo bíbá yìí, àwọn là ń kọ́ńtúrò ẹ̀. Ilé la wà. Ilé náà lẹ́dẹ̀ wá. Bàbá Kúràjà ṣe Scottish náà wà. Lóògùn wa. Scottish àdùn kọ́. Ọ̀rọ̀ bí gbogbo ẹ̀ ló wà. Ló ń fagbó. Ọdún tá a ní gbogbo ẹ̀ ló wà. Fredo. Ti bá wọn dá wà lẹ́bàá ló kọ́ dálẹ̀. Ẹ bá lọ sọ pé kò sí. Ìyá máa ní jù nìyẹn o. Ó ti tẹ̀sí orí bẹ́ẹ̀rì tó pàtàkì kó sí ni. Lójú ẹ̀ ló wà. Àwọn ọmọ ogun mi ti lẹ́kọ̀ọ́ sí rẹ o. That is good. Ìgbòho.
ọmọ client mi ti wà store ṣe ó ti drive síwájú store bá fẹ́ jọ káàdì yẹn fún mi mo jí pé kí n jí kí dẹ̀ sùn kí dẹ̀ jí láàárọ̀ ẹ̀ mo ní kó sámi blocking but wọ́n sọ fún mi pé wọ́n ní oní ẹ̀bọ̀ wa. nínú ọgbà ìlú makala ẹ̀ ojú ti zẹ̀ tó ṣe rí tó wà láàrin yẹn ọlọ́run máa penetrate ẹ̀ mo gbọ́dọ̀ jù dán. yóò wá ẹ̀yìn mo máa bí. mi máa takú sí. ó máa di mẹ́lẹ̀ sílẹ̀ lẹ́kàlẹ̀ fún ọ lẹ́kàlẹ̀ lọ́pọ̀ mọ́ lẹ́kàlẹ̀. gbọ̀ ni wá bí gbọ̀ ni wá nà. ó lè tún rí yẹn sọ. wọ́n bá wa lábà. ẹ̀yin abálábà rẹ ní bàbá pẹ̀lú olóòrùn bíṣọ̀ mi ò fẹ́ sọ. so gẹ́gẹ́ bẹ̀ dùn nínú ilé dandan ni Jésù ṣó ti yé mo ṣe ìdáwó ẹ̀ padà dandan ni kí ni mo pè é dandan ni Jésù jẹ́ sáré kọ́ aláǹtẹ̀mù kó tó di pé mo jẹ́ káwọn mi sọ wá stand right a ní dandan ni Jésù dandan ni Jésù ó yá kọrin o. dandan ni Jésù dandan ni Jésù. God bless you so anthem wa ní ẹnu ilé mọ́mí over to you. Mo kí gbogbo wa o àlàáfíà wọn ò ní sọnù o orúkọ tí wọ́n ń pè mí ní àgbà Jésù ṣáàrí nínú ilé gbogbo ẹni tó bá ti wà nínú ilé pátápátá ó gbọ́dọ̀ gbà Jésù. ṣé dandan ni. dandan ni túláàsì dandan ni owó orí túláàsì láṣọ òkúra ẹ gbọ́dọ̀ gbà Jésù ní dandan. so òun lẹ ti gbọ́ yẹn o tó o bá ti ní Jésù tẹ́lẹ̀ tó ti lè step in o máa gbà Jésù so let me welcome you officially ìwọ àwọn mẹ́ẹ̀dẹ̀ wò tó kú ìlú báyìí o wá aṣọ òkú you are half naked Jésù máa jẹ́ ìpè lọ́rọ̀ kó balẹ̀ jù yàwó ẹ̀ so you can go back to your room now kí ẹ tó jí lọ́la àti máa ṣe roster àwọn tí wọ́n máa gbálẹ̀ respect grandma kó máa gbálẹ̀ wọ́n máa gbálẹ̀ tó máa fọ toilet so that is it. ẹ ṣe wo Jésù àdarapọ̀ mi ò fẹ́ gbọ́ kó o play Fuji inú ilé yìí o ó gbọ́ máa play orin Jésù ni báwa ó ti yé yín God bless you dandan ni Jésù lọ́jọ́ ni ọba. dandan lówó orí túláàsì láṣọ. àti ń pe èrò wọnú ọkọ̀ Jésù báyìí àwọn abẹ́sí fáyà báyìí wọ́n gbọ́dọ̀ gba Jésù tó bá ti wá ní ìwé ilé tí wọ́n wọṣọ káṣọ láti dé wá ní ṣẹ́rí máa ti bí yẹn ẹ̀mí Ọlọ́run sọ pé èṣù wà náà yẹn àfi ká gbé kalẹ̀ èṣù rẹ̀ mọ́ ẹ̀yin náà rí bẹ́ẹ̀ mi bàbá ẹ̀yin kan fẹ́ mi ṣọ́nà God bless you dáadáa. ẹ tètè jí lọ́la 6 o'clock tí bá ti máa go àwọn ẹni tó ń yin báńgà. ó ṣe ń bẹ̀rẹ̀ ni o tó bá ní kó pé bó ṣe rí wa wọ́n tún ní mi dé tuntun dé báyìí o bó ṣe ń bẹ̀ ta ló lómi mi wọ́n á rí wèrè nínú ilé ìlú àwọn mọ̀ pé nǹkan àwọn mọ̀ pé mi dé kan gbé bí báyìí bó ṣe ń bẹ̀rẹ̀ ni o bó ṣe ń ṣe rè wọ́n dẹ̀ máa rí wèrè yẹn lẹ́nu wọ́n mọ̀ pé mi dé kan gbé bí wọ́n mọ̀ pé mi dé kan gbé ibi bàjì lẹ́nu ìyá wa ń bí ìyá Jésù ẹ kọ́ bọ́ síbi náà bọ́ síbi inú ń bí mi lọ́wọ́ ẹjọ́ ta ló lomi mi. àti 310 èmi tí bá ṣe pọ̀ nǹkan wọn náà wo orúkọ ẹ́sítọ̀ tó béèrè lọ́wọ́ mi. ìdí o ti ń tutù. jẹ́jẹ́ mi mò ń bọ̀ láti morning devotion jọ kọ́kọ́ sọ fún mi náà ìpàdé wo tàbí ìbáṣepọ̀ wọn ló wà láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀ sọ fún mi. èmi ló bí wọ́n bá ṣe rere ara kí wọ́n àyà òbí. ẹ mọ̀ pé ẹ má ṣe bẹ́ẹ̀ nípa ní pride ẹ má ṣe bẹ́ẹ̀ nípa ní wèrè lórí ṣé ní gbogbo wèrè orí yín yẹn wọ́n kó bá yín sọ̀kalẹ̀ ẹ̀yin bẹ́ẹ̀. mo ti ṣe wèrè fún ẹ rí. ṣé tí bá fi bàtà tí bá fi gbá yín ní orí mọ́lẹ̀ á pín sí mi lọ́wọ́ ni orí yín gbọ́dọ̀ pẹlẹbẹ ẹlẹ́ni wèrè lórí ni
ẹ mú kejì gan-an ọ̀ ń di lórí mi ni mo ṣe ń gbélé ni àwọn ohun mi torí ọlá yẹn èmi kan jọ wọ́n ni. àwọn ta ni sọ yìí mo fẹ́ ti já wèrè. ló dé àríwá ẹ̀ mọ̀ tẹ̀lé ìmọ̀ tí kò tó ti ṣẹlẹ̀ ìyá ìbá pé wà lókùnkùn. olókùnkùn mi wá. madam ìyá àjọ kí ló ṣẹlẹ̀ dáa. mi ò understand. ẹ ṣé o ṣé mo dúpẹ́ o jẹ́jẹ́ mi ni mò ń bọ̀ láti morning devotion bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé mo ṣe máa ń ṣe tẹ́ẹ̀bà kí n sàsùnwọ́ra sàsùnwátọ́ ẹ má máa gbóhùn mi n bá dẹ̀ ń bọ̀ kí n dẹ̀ kọjá mi jẹ́jẹ́ mi ní kíní ìbádá mi dúró ẹ̀yin náà ó pa yín lẹ́nu ló bá ní ẹ. ọ̀rọ̀ ra máa gbọ̀n kí ìwọ náà súnmọ́ bí. na the grace èmi ni kíní. farabalẹ̀ sílẹ̀ jẹ́ báwọn tó pẹ̀lú obìnrin ọ̀rọ̀ ẹnu tí ẹ lọ ò lè ṣàlàyé jẹ́jẹ́ kí ni ṣàlàyé ló bá dẹ̀ bí ní o pé omi tóun fẹ́ fi wẹ̀ wà omi tóun pọn o ta ló lò ta ni à jọ̀wọ́ inú ẹ̀ dáhùn ìbáṣepọ̀ wo ló fẹ́ wà láàrin òkùnkùn àti òkùnkùn àti mọ́lẹ̀ ó tán o ó ṣe bẹ̀rẹ̀ sí ní bí ìyẹn. ìyá mi ẹ jọ ẹ bọ̀ tí ẹ sọ pé ta ló ta ni mọ́lẹ̀. àbí understand jẹ́ kó yé wa because òun sọ pé èèyàn kò èèyàn kan ní mọ́lẹ̀ tó ṣó lò kò yé mi o ṣọ́ọ̀kì ń gba nọ́mà sáà ni torí nǹkan tá a lè sọ pé o lè fi pé àwọn àbúrò ẹ ló kù kù nìyẹn. nálẹ́ mú àti kí jẹ́ akẹ́kọ̀ọ́ ti tẹ ẹnu ẹ̀ tó sọ fún yín lórí ọ̀gbẹ́ báyìí. ìjọba yìí. wọ́n máa ń ṣìtọ́ fún wọn ni. gbogbo ilé ìtàn ìṣe. kí ló ṣẹlẹ̀ ìgbà tó wá gbé báyìí lẹ́kọ̀ọ́ ìgbà tó wá gbé báyìí lẹ́kọ̀ọ́ wọ́n máa jẹ̀yà Máa jà. fi aṣọ rò mí lẹ̀. tó bá lè wá tí ó bá ti fi sílẹ̀ ọ̀rẹ́ kọ́ wà ní ilé yìí jẹ́ kí n gbọ́. tí ó bá fi sílẹ̀ kọ́ jẹ́ kí n gbọ́rọ̀. tí ó bá ti fi sílẹ̀ tí bá ti ẹ ṣàánú. kí ló dé tó òun ní mi. tó understand tí bá ti tó dákẹ́ fọṣẹ lẹ́nu. tí ó bá ti ọ̀rẹ́ mi dákẹ́ nǹkan tó ti ẹ̀ ń dùn èmi bẹ́ẹ̀ ni pé àwọn òkùnkùn àti ìmọ́lẹ̀. èrè ni ayé sì yò. èrè làwọn ìyá láyà ẹ̀. ẹ dúró kí ló ń ṣe yìí. kí ni ìṣòro yín kí ni problem tẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta dáwọ́ da sílẹ̀ bí ọ̀pẹ tí náà. èyí ò wà pọ̀ lẹ́yìn. kí ni ṣe yín. tàbí ìjọ. màmá má sọ̀rọ̀ sí mi. jọ amẹ̀yìn náà amọ̀ òpònùpòrà mọ́lẹ̀. ẹ̀yin náà ẹjọ́ yẹ dìgìrì di ṣíbí mú. kí ni àṣẹ wípé ẹ̀gọ̀ ẹ tún fi ẹnu kọra. mo ṣàlàyé fún yín nísìsiyìí tó bá dé pé yìí nílà káyì. mo ní mò ń bọ̀ láti morning devotion. èèyàn bọ́ta láti inú ilé ó ń bi mí pé ta ló lo omi tó ń fẹ́ fi wẹ̀. ṣé ẹni pé béèrè àgbọ̀n ló béèrè. torí pé mo ti wá gba Jésù kí ìrìn dì fún yín. mo béèrè ní o. ṣé pé bó ṣe máa ń ṣe ẹgbà Jésù wọn ẹ ṣe kinní kan yàn ṣé pé ṣíṣì dé díẹ̀. àwọn ọ̀rọ̀ wèrè. mo fọ́. ẹ bá mi nà ni. ẹ bá mi nà yín ẹ bá mi nà yín bó ṣe ń jẹ nìyẹn tí wọn bá ti lóhùn jẹ èyí kò ń gba Jésù ẹ wá mú ọmọ orí odó báyìí ẹ máa fi rò ní mú ẹni kò ní sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ èmi ò ṣe tèmi bẹ́ẹ̀ ó gbé múlẹ̀. Jésù ló gbà lọ́wọ́ mi. ẹ̀ẹ́dùn náà ṣé bí ọ̀rẹ́ mi lè sílẹ̀ òun náà ní kọ́mú yín ṣì yẹn. ṣé bí wọ́n ní ẹ̀yin tẹ̀ ṣe tó kàn. ẹni sùúrù ọ̀rẹ́ mi ẹni sùúrù ìyá Jésù lè kó màmá rò wá lẹ́jọ́ ni èmi ò rò pé lè gba Jésù lóòótọ́ ṣé bó sọ pé yóò bá gbáyọ̀ létí ọ̀tún báyìí. nígbà tí bàbá ńlá kù bàbá ẹ̀ kò kó lọ lé kó lọ bá létí ọ̀tún ó wáyé tó sì sí ìwé ilé ìwé ọ̀dẹ́ yóò ìwé ilé ẹ̀wọ̀n ẹ̀dùn ọ̀ráyè rádàrá. tí ó bá ṣe ti bá ikú ọwọ́ ẹ̀ táwọn a máa nù ẹ̀ bẹ́ẹ̀ láàárọ̀ wàláì. tí ó bá ṣe ti bá gbé ikú ọwọ́ ẹ̀ táwọn táwọn pé káwọn náà ká má joyè ẹni ẹni òkú ọ̀gán. lady b àbá tó ṣe bàjẹ́ láàárọ̀ filẹ̀ báyìí mo wẹ̀ mo rí bí mo ṣe lá. báyìí mo wẹ̀. ṣẹlẹ̀ yìí mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ bá wù. nonsense. máa fi yín bí tábà. káfíńtà ni bí tábà. wọ́n fẹ́ wà fún ẹ̀ lórí tábà. yàtọ̀ lẹ́sẹ̀ èmi ló ní àwọn ọ̀rẹ́ bá ìdí eléyìí kí ló ṣẹlẹ̀ kí ló ṣe. ọ̀rọ̀ tó sọ yìí pọ̀. ṣé wọ́n ti fọ́ ni kò lè dá wa mú jọ kò lè dá mú torí bíbélì ọwọ́ ẹ̀ láti ẹ̀ ẹ̀yin babes. máa fi sáàmù bá sí jẹ́ ní. wọ́n á fi sáàmù bàtà àwọn àbúrò ẹ̀. wọ́n fi bàtà wọn bú ẹ̀. babes. mo pè yín náà pé kẹ́ wá lóyún. ó gbógun táwọn tó ń gbógun tì ó bá bàbá gbógun tì. wọ́n á gbógun tì Ọlọ́run á ẹ̀ mọ kankan. Ọlọ́run á gbógun tì. ti yá jẹ. bẹ́ẹ̀ni sáà ẹnu ẹ̀rùn ẹ̀ bẹ́ẹ̀ni ẹ̀ ṣe ń rùn dé. wọ́n wá làwọn wèrè tó ta ló lẹ̀ báyìí. kí ló ṣe àti àjẹsí. ẹ̀yìn bàtà tó fà bẹ́ẹ̀. ẹ̀yin ọmọ ọ̀rọ̀ kí ló ń kájọ sá sí. ọdẹ bíbá ìpadà ẹlẹ́bi gọ́gùn. máa fi sáàmù bá ti sábà gbọ́. ẹ bá
Fredo, ó tiẹ̀ wá dàbí, ó tiẹ̀ dá báyìí. Nínú lẹ́yìn náà. Lórí ìdàlú náà, Mẹ́nà ìyá Jésù. Exactly. Guy. Be our way, not in our way. Exactly. As I don't understand. Shall I be? Oh, yeah. Oh. Okay, It's in 4 to 5 weeks. That's true. Àti ìdíbẹ̀ bí a watermelon, àbí apple melon. Àbí mango juice làwọn ọmọ yẹn. Ó yẹ náà. Nothing me wrong ni wípé. Tí màá táyà máa lọ fáàmù, we'll just cap them on, àbí báwo? Nǹkan tí mo rò ni wípé. Ó yá náà. Ṣé wàá pé wá ṣe wá yẹn? Very wrong girl. Normal. Can strategize, can get one. Can strategize. I like it. I like kukushi. Edo, you na smart guy. You don't need. Bring me again, lose guy. Ó ti lọ bẹ́ẹ̀. Ọ̀dẹ̀ wà wà láàrin tó kàn bí ọjà rẹ̀. Tó pọn tó ga díẹ̀. Gẹ̀dẹ̀ Èmi wà tẹ̀ bí bẹ́ẹ̀ láì tó ga. Sórí tó kúrú yẹn tó ga jẹ́ sẹ̀bẹ̀tà mẹ́ta lọ yẹn. Ọmọ pé mi ga. Wọ́n ti ga. Sànú kò wọ́n dùn tọ́ ti lè gé. Ọmọ tó yẹ kókó ẹ̀rọ àwà moderate. Tó yẹ pé màá lè gbé báyìí máa. Bọ́mọ yẹn ṣe bọ̀ jẹ́ bó ṣe fa báyìí. Bàbá rèé ó ti fi ńlá là ọmọ burúkú ni ẹ́. Èmi náà èsì kò sọ. Tó bá ti yá ní pẹ́ṣẹ́ mọ́ jẹ́ ká sáré penetrate wọn lára lọ́wọ́ kan bẹ́ẹ̀ àbí báwo. Shadow wọn lábẹ́ kan ní trace wọn wà. Okay, maybe they no dey house. Ká sọ̀sọ̀ wọn délé àbí lọ́wọ́ rọ̀lẹ́ ẹnu ya na brother I always cover you now. Fredo ó tún ti sẹ́ o. Makawai. Èmi bọ̀ mi fẹ́ dé sálẹ̀ bíbá yìí. Mi sẹ̀ bá wọn enter house. Nǹkan tí èmi ò fẹ́ òun nìyẹn. Ṣó easy lọ pa àwọn àbúrò wọn àbí lọ gbà àwọn ọmọ mi wọn lé. Ṣó easy ni ọmọ mẹ́fà lẹ fẹ́ nà. Tí wọ́n bá ti lè fi kún owó yẹn sọ fún wọn mi ò lè fún wọn wá. Àwa mẹ́ta la wà nílẹ̀ mo ṣe máa lọ wá mẹ́ta ni. Irọ́ o tí wọ́n bá ti lè fi kún owó yẹn kéré kọ́ fi kún. Kọ́ bá wọn lóṣù ẹ̀gbẹ́ tí. Má bàa ní sọ fún ìjà àdájọ́ wá o fún wọn yìí. Ṣòro kò yí sí. Lọ́dún ìdí mọ́. Mo ti gbọ́ mo ti bẹ̀ dáre. Ẹ kúlẹ̀ o. Tó bá ti lè sọ fún wọn pé kọ́ fi sí. Àṣe àdúrà. Àwọn àbájẹ́ tá a sọ nìyẹn. Orí mi ẹ́dásís, orí mi wájú ó tún kọ́. Ó dàbọ̀. Ẹ kúlẹ̀ o. Láàárín èmi àti ẹ, àlóyẹ kó kọ́kọ́ kẹ́nìkan. Ibi tí mo dá lọ, bẹ́ẹ̀ là ń bí ni o. Simple issue kan ló arise ni mo ní kí n sáré lọ organization ẹ o. Ọmọ kan ló rágbó lọ́wọ́ mi kò wá fẹ́ sanwó ogbó. Wọ́n á fáwọn èèyàn ṣọ́. Wọ́n wá fún mi ní informant pé wọ́n ti rí níbi tó ivins òun wá lọ ká mọ́. Ẹ jẹ́ kí mi sọ̀rọ̀ gidi nǹkan tí mo fi ń béèrè ní àwọn kan ló wá ọjà ṣé yín níbẹ̀ yẹn gbàtà dẹ̀ mọ bí tẹ́ ẹ ṣán lọ mo ti sọ fún wọn púpọ̀ padà. Ó lè bá mi dágbó. Bí ti báwo ṣọ́jà dá wà. Sọ́rí olóṣù àtòlè ọmọ ìyá ni wọ́n. Ṣé kò yẹ ẹni tó bá yẹ kéde ilé fẹ́ jí gbómi mú ṣe mọ ibi tó máa ń wà kó o bá mi tajà ń ṣe wá ní ṣọ́jà dá wà pọ̀ láàrin èmi àti ẹ̀.
ó lè bá mi tajà àwọn ti jẹ́ kó gbowó mi lọ ó ti jẹ́ kó gbowó mi lọ irú rọ́bìṣì wo lélẹ́yìn báyìí sí àwọn bàbá ẹ̀ ló bá mi lẹ̀ èmi àti ẹ̀ wà nù age mate ni lọ́lọ́sọ nìkan ni wà máa ṣe ní. Peter máa ń bẹ̀rẹ̀ nìyẹn o àṣẹ máa ń bẹ̀rẹ̀ wà kò sí láyé nìyẹn ọjà mi tó jáde mi ìfipamọ́ fẹ́ nìkankan dédé yìí lẹ́mọ tó bá fẹ́ là jí mú ẹmọ bẹ́ẹ̀ tó máa ń wá o kó wá bá mi tà sí o bá mi tà ó ní òmò mi tí mo kó sí o. Kí ni mo tún wá fẹ́ mọ̀ yìí? Kò yé mi o normal tí mo tún fẹ́ mọ̀ ṣe jẹ́ mọ̀ oníkálukú ló ní talent ọ̀tọ̀ọ̀tọ̀ ni talent tẹ́yìn gbé wá sí ayé yìí ní pé ẹ̀ tàbí mo mọ yẹn ṣe. ṣó eyín bẹ́ẹ̀ yẹn talent ti tèmi ní pé kí n máa ṣe mí ìdẹ̀ ṣe olóṣòwò ọ̀tún ṣó eyín bẹ́ẹ̀ wọ́n bí mú ìfẹ́ ṣó eyín bẹ́ẹ̀ mo tún lọ sùn ẹ̀ jọ torí ọlọ́mí ìfẹ́ jọ ní lórí kò dẹ̀ ṣàánú kò ṣe ìdẹ̀ṣẹ̀ fún òṣèlú. wọ́n bí mọ́ ẹ látọ̀run ni ọ̀run lẹ́jà ti wá sáyé èso ọwọ́ ọmọ ènìyàn wọ́n bí olóṣò mọ́ ẹ látọ̀run. ó ti yé mi wàá dàrú ọmọ mi. Nọ́ọ̀nà kí ni kókó àti ẹlájọ́ tọ́. Ajọ́ ń sọ̀tọ̀ rẹ̀ fẹ́ máa ń tà mí nínú. Ó máa ń tà mí ṣé ìwà ẹ̀mí ṣé ẹ̀rù bóyí sí ṣé olóṣó tà ṣe náà ṣé kò ṣe ṣe. Oṣìṣẹ́ ni federal government kan ti certify yẹn wọ́n fún tẹ̀lú. Èmi máa lọ bẹ́ẹ̀ gbà kàtìkìtì àti ìyẹn lẹ̀. Lórí láti tàbí ìwọ àti àwọn yòókù ẹ̀ ti dénú lẹ́yìn. Mo ti mọ̀ pé nínú gbogbo wọn ìwọ lórí ṣe. Àwọn olóṣọ méjèèjì pupa ìwọ nínú òrùwó ra cream. Torí ẹ mo ṣe àwọn pé onídìí ìtọ́jú. Mo ṣe ní kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí. Láàárín èmi àti ẹ, mo fẹ́ máa bókun mọ́ ẹ. Mo fẹ́ máa bókun mọ́ ẹ. Ìyẹn ní ìtura àmọ́ pọmọ tó wà lójú ẹran kò ṣeé bó wọ́n ti bó tán pọmọ tọ̀dọ̀ ẹ tó dúdú yìí òun lọ́rọ́ mi sí pé kí n bó tó máa fi pupa kí n bó tinú tẹ̀yìn kí n bó everything. Mo wà òkè mo ti ṣáájú mi láàárọ̀ yìí. Ẹ̀yin ìránṣẹ́ ṣe débi tó máa lọ róòtù rárá. Mẹ́tì. Orí àwọn bàbá ẹ̀yìn ilé. Ẹ ní sùúrù tí ó bá ṣe rí pé ẹ fọ́ lójú bóyá glass tẹ̀ lò ní àlọ́ àti ẹ̀mọ̀ bóyá ojú kan ń dùn ilẹ̀ fi lè glass. Dàmọ̀ èbú ara. Ẹ rírú mi báyìí ẹ sọ pé ẹ fẹ́ máa bó pọ̀ mọ́ mo mọ̀ pé ìkọ́tẹ̀ sọ tẹ́lẹ̀ nìyẹn mo mọ̀ pé ìkọ́tẹ̀ mo mọ̀ kí máa try láti bóyá ẹ máa kó ọ̀rọ̀ yẹn jẹ padà. Ẹ ṣe lọ wúyàwó yín inú kòtò àbí kẹ́ lọ gbá ọmọ yín àbí kẹ́ lọ gbá wọn. Irú ìsọ̀tí wo leléyìí? Kò yé mi. Irú ìsọ̀tí wo ẹ sọ pé ẹ rí irú mi báyìí ẹ rí irú mi báyìí ẹ lè fẹ́ máa bó pọ̀ mọ́. Kí ló ṣe irú ẹ? Ṣọ́bà mi ṣe yín mi. Mo dẹ̀ fẹ́ ràn ẹ lọ́wọ́ ní o. Ẹ fẹ́ ràn ta ni lọ́wọ́. Wọ́n ti ẹ̀ sọ̀rọ̀ gbogbo ẹ̀ lóòótọ́ àmì àgbàlagbà ló máa bọ̀ mọ́ àwọn chíìbù àwọn báyìí. Kí ni ta ni yín ná? Tí máa ń dún ẹ o lè po. Mo yáyà kúyà gan. Ẹ ti ẹ̀ Ọmọ yìí sọ ti bí o. ṣé ẹni ẹ fẹ́ máa rún mi ẹ fẹ́ máa rún mi? Mo ti sọ fún ẹ tí bá ti bọ́ pọ̀ mọ́ ìwọ náà wà pọ̀ mọ́ tèmi wà yí bàtà màrún ẹ wà rún mi wà ká mi kó àbá ara wa jẹ àjọba yí ara wa jẹ. Ẹ kí ló sọ sí? Owó ló sọ yẹn o. Àbàbà wèrè lọ́wọ́ yìí. Nítorí ẹ kó fi síwájú ló wá fi kẹ́yìn. Tó bá yẹ kí tó wọ́n wá. Owó wà bí ilẹ̀ bí ẹni. Owó wà gan. Gbogbo owó tó tí mò ń ta kò síbi tí mò ń ná lé. Kí la wá sọ? Kó fẹ́ máa fi síwájú nìyẹn tẹ́lẹ̀ wá sọ̀rọ̀ promotion. Ó ti gbọ́. Ó yé ni nọ́mà ó fà ó máa ń yẹ báyìí. Wà á gbọ́, ó lè mọ̀ pé mo yá wèrè lẹ́dà. Gbogbo oúnjẹ tó máa jẹ lé ní kábẹ́ láti bẹ̀. Èmi ni máa bọ́ ẹ̀. Orí ẹ̀ máa rún owó ojú mi lé. Ó ṣe oúnjẹ nìkan ṣá. Orí ẹ̀ máa rún owó ojú mi lé. Nọ́mà owó yẹn àti àwọn owó tẹ̀sẹ̀ tún dárúkọ yẹn mú orí mi. Ó máa pọ̀ wọ́n wà ní igbó. Ìbàdí. Ọmọ yìí débi débẹ̀. Tí a ti sówó ọkùnrin máa kọ́ bí. Mo ti padà fáyìn. Kò ní dá fún Fẹ́dó. Ebo ní mi fáyìn lọ́jọ́ yẹn. Orí Fẹ́dó ti burú. Kó fáyìn. Ọmọ yìí ti pa mí. Ẹ mọ̀. Ẹ mọ̀. Tẹ́lẹ̀ tí wàá bí dẹ́gbà.
you babes. Oh, okay. Àwa la ránṣẹ́ pé truly inú wa dẹ̀ dùn tẹ́ ṣọ́. So there's something we want to introduce to you. I'm very sure. So there's this huge business kan tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ drop. Kódà kò ṣe kò ti fẹ́ drop, ó ti wà ní already. It's very huge. Ó dẹ̀ require our smartness and intelligence. Mo dẹ̀ mọ̀ pé yes, you guys are into it anyway, but it's not of the level of what you guys are into before. I fẹ́ kí intelligence yẹ kó tún wà higher than the one you guys have before. You understand what I'm trying to say? Kí ló mean by pé sọ́jẹ̀ làwọn bọ̀bọ̀ yìí? Kí ló mean by pé ṣé àlọ́pọlọ ni? No, kí ni nǹkan náà ń jókòó ṣe mi báyìí gbé? Sit down, kò rí bẹ́ẹ̀. Nǹkan tó ń try láti sọ ní pé díì tó wà nílẹ̀ yìí, ó involve huge amount but ó need intelligence. Okay, ó yẹ gbé wa dé. Indeed, ẹ kì í já yín tán 5 meter per each. Gbogbo ẹ̀ ṣe díìlì yóò dán lásán one of you 5 million naira each 5 of meter. you. Gbogbo ẹ̀ ṣe ó dán. Per each. Tí díìlì ẹ bá dán 5 million naira per person. Kẹ́lẹ́ ẹ ti rí pé it's different. Ajé. Intelligence yín olóṣó ó yàtọ̀. This one is high. Ó yá. Kí ló nǹkan tó ṣẹlẹ̀? Jí òyìn gbogbo ẹgbẹ́ wa débẹ̀. Ọdún tó ṣẹlẹ̀ ní wípé ọ̀nà guys wa kan tó fẹ́ dé láti Germany. Ọ̀dọ́ dẹ̀ fẹ́ gbé dé ẹrù ńlá ni. Huge. Ó yẹ yín. Àjọ wa ní tó àfẹ́ oní traces. Bẹ́ẹ̀ wọ́n jẹ́ àwọn tó jẹ́ pé wọ́n láìkì kìíní, wọ́n láìkì òkú ẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe wà. Ọ̀nà wà nílẹ̀. Àti rí pé ẹ good for deal yìí. Àwọn ló jẹ́ ká introduce yín sí. Exactly. A máa fún yín gbogbo yín fún gbogbo yín tẹ̀ bí wọ́n ṣe máa tẹ̀. And please, no traces. Ẹ kò lọ smoothly. Ó yẹ yín. Even tẹ́ bá wise enough, kò dà mú ability with you. Wọ́n lè máa fọ ọkàn ajé. 5 meter ayé dẹ̀ dúró. Oṣù ọ̀. Sẹ́yìn bọ̀bọ̀ ìṣú ọkọ̀ tẹ̀ ń sọ ìṣá. Gidi ìyẹn tó délẹ̀. Ajé sẹ́. Fredo. Àwọn náà fọ́nà. Iye ò lè, àbúrò Ọmọdé tẹ̀lé bẹ́ẹ̀. Wà á bọ̀bọ̀ wà á Sọ ọmọ bẹ́ẹ̀ ṣe. bọ̀bọ̀ ọmọ ṣe báyìí. Pápá rẹ̀ o, bébì. Rúbí bá wà ṣe báyìí. Báwo ni mo já ṣe ní ajé? Okay. Tẹ̀lé ilé ìta ti bọ̀. Ṣé bí ni wọ́n? Orí wa ti tọ̀nà. Ẹ̀yà mẹ́rin wo ẹ bá bínú o ẹni tẹ́ ẹ wá físítì mi àwọn tó bá mi dọ́jà mi wá ti dédé. Àwọn ìdí ìgbọ̀jà ìfọ̀ ní kí wá ti bá wù kílẹ̀ wá wù bá a ṣe gbà kí lè rọ̀ bí kí lè òdì báyìí kí kò wọ́n sẹ̀mẹ̀ pé ó jà kí lè ẹ bá bínú ọjà tó lẹ́wà ńlẹ̀ báyìí torí bẹ́ẹ̀rì Ghana ni o àwọn afata àjọsìn wọ́n fi mí sí ẹ̀. ẹ̀ṣẹ̀ kọjá sí ta gírí ẹ láti mọ̀ pé kò sí ọdún kan àbí ká gbọ́dọ̀ ká dẹ̀ ká sẹ̀mẹ̀ pé ká dẹ̀ máa ṣáàmù ẹ̀ àná ṣe báyìí. Ọmọ! Ẹyin bẹ́ẹ̀! Wọ́n ti ẹ̀kọ́kọ́ place mi mọ́. Kí ló ṣẹlẹ̀? Ẹ hype mi. Aṣáàmù nǹkan tó ṣẹlẹ̀. Sọ̀rọ̀ jáde. Ẹ hype mi, ẹ ṣì hype mi mọ́. Sọ̀rọ̀. Kí ló ṣẹlẹ̀ báyìí? Ẹ jẹ́ sọ now. I don't understand. Ẹ jọ please. Okay, iṣẹ́ yẹn ti padà dùn. Wọ́n ṣe rí ọ̀rẹ́ mi tí mo sọ. Kóre gidi lọ. Ṣé ìwé jẹ́ sẹ́ẹ̀rì mi fún yàn ló fò? Ṣẹ̀ṣẹ̀ mọ́ mi lọ. Tẹ́bátà ti pínṣẹ́ ẹ̀ ṣàpíndọ̀dọ̀ ti wà torí táwọn náà máa ń gba mí ilé ẹ máa ń tẹ̀ sọ́dọ̀ yìí. Kí ló ṣẹlẹ̀ Àbí báwo fẹ́ lò? Mi ò understand ṣẹ̀dẹ̀ game. Oh, understand. Ó ti rí bẹ́ẹ̀. Ṣé ọdẹ mi ò jẹ́ wa dé? Ṣé bàbá ní iṣẹ́ obìnrin ní ẹjọ́ tó yẹ ọ̀pọ̀? Ṣó yẹ bẹ́ẹ̀? Mo máa ní wọn lára ń sìn wọ́n máa sáré ẹ máa wò. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀dùn olóṣèlú pàtàkì ẹ ló jẹ́ wípé mo ní problem láti. Ẹ sọ̀rọ̀ sí problem yìí. Ẹni wọ́n yẹn ń dún. Mo fẹ́ kẹ́ bá mi glorify Ọlọ́run. Kí ló ṣẹlẹ̀ gangan? Láti bíi 3 days ago Ọlọ́run fi ìyà iṣó fi jẹ mí.
mi ìrìsóso inú ọgbà iṣẹ́. dárí lẹ́ni lọ́wọ́ fún mi ní gift mo wá so mo ti wá ròdì. wàhálà yẹn ní sóòlù bẹ́ẹ̀ sì dà wá láwùjọ. bàbá kúrò ajá. ẹ tún wá ṣe kí ni. ìrẹ́kọ́sì mi ní kẹ́. kí ni mo gbé lé ìgànnà oríṣiríṣi là máa rí o. bẹ́ẹ̀ ṣe wà yìí. ó lè ṣí ti kó bá mi fi ìwẹ̀ wò. ó yẹ kí n gbá wọn ni ó yẹ kí n gbá yín. ṣé tiẹ̀ rí nítorí máa ń sọ nìyẹn tí gbogbo yóò fẹ́ gbọ́ pé kẹ́ ẹ̀ fàyè yín fún Jésù èèyàn bá ti ń gbégbé ayé ẹ̀ṣẹ̀ báwo ni ayé òṣè ní rí báyìí. Jésù ló láyé bí. Jésù àwọn ìṣòro. èmi tí ẹ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ wèrè ló máa ń yàtọ̀. àwọn bàbá ẹni wẹrẹ ilé. inú ọgbà yìí àwọn bàbá ẹni wẹrẹ ilé. àwọn idiot. olóṣooṣù olóṣù ọ̀dàdàdà. àwọn stupid olóṣù. bí ẹ̀rọ bá ti ń gbélé ìdí náà ìyẹn náà bá wèrè pa ọlọ́run ọ̀la ẹ̀ gbogbo wa. ilé tí gbogbo wa gbé yìí ilé tó ń fa ìlàbẹ̀tẹ̀ yìí ni sọ fún mi ẹnu ló máa ń gbà fún náìtì. ẹkùnrin ẹbí ṣe pé kí n lò bí mo ṣe àbátẹ́lẹ̀ kí n gbé o ẹni lè jẹ́ kí n wá sínú bíbà. ẹ má dà wọn lọ́wọ́ olójú ọ̀fẹ́ ni wọ́n ẹ jẹ́ kó fọjá mi lé ẹ bá ti gba ọjà yóò jẹ́ ti yóò kẹ́rin máa tún ní ẹ̀rọ kọ̀ọ̀kan. Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣòro ìfẹ́ rẹ gẹ́gẹ́ bí ìròyìn ọ̀pàánú rẹ ẹ ṣáà gba Jésù ẹ fàyè yín fún Jésù a máa bá yín sọ lójoojúmọ́. ó lágbára o. ó nìyẹn ẹ Ọlọ́run gbà mí nínú ilé tí mo wà yìí ẹ gba Jésù mi ò ní pẹ́ kó kúrò nínú ní ilé ilé kọjá mi nù kúrò ó lágbára. pẹ̀lú ìyá mẹ́mọ́ ẹ ti sìnkì mà ṣé ẹ ní ìrèkọjá ni. gbádùn sá kúrò nínú èpè. káyé ìmájì ìyá Jésù hàn nígbà tó àwọn náà tún lè kúrò nínú